Ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ní inú mà bí kọjá sísọ nígbà tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fọwọ́ sí ìdásílẹ̀ iléeṣẹ́ ìjọba àpapọ̀ ìyẹn Federal Ministry èyí tí yóò máa rí sí ọ̀rọ̀ nǹkan ọ̀sìn àti àwọn màálùú ìyẹn Federal Ministry of Livestock, èyí tí ó jẹ́ nǹkan tí àwọn Fúlàní darandaran tí wọ́n ti ń béèrè fún láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ẹ rántí wípé àwọn Fúlàní darandaran lórílẹ̀‐èdè yìí wọ́n ti ń béèrè pé nǹkan táwọn fẹ́ tó wù àwọn ni pé kí wọ́n dá iléeṣẹ́ ìjọba tí ó máa rí sí ọ̀rọ̀ màálù àti nǹkan ọ̀sìn kí wọ́n dá sílẹ̀. Kódà lọ́dún díẹ̀ sẹ́yìn kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbàjọba lásìkò ìjọba rẹ̀ Muhammadu Buhari, òun ni gbajúmọ̀ àfáàlẹ̀ Haúsá ni tó jẹ́ agbódegbà fáwọn Fúlàní ajínigbé àti apààyàn ìyẹn Sheikh Ahmad Gumi ni ló jẹ́ kó di mímọ̀ wípé láti dírun àwọn Fúlàní nínú àti láti fòpin sí wàhálà àwọn àgbẹ̀ àti Fúlàní darandaran, àfi kí ìjọba Nàìjíríà kí wọ́n dá iléeṣẹ́ ìjọba àpapọ̀ tí ó máa rí sọ̀rọ̀ àwọn màálù àti nǹkan ọ̀sìn sílẹ̀, èyí tó ṣeé ṣe kí mínísítà ọ̀rọ̀ màálù kó wà ní ìkápá ẹ̀. Látìgbà tí wọ́n ti ń béèrè fún kinní yìí kò mà sí ẹnikẹ́ni tó ṣe ètò dá àwọn Fúlàní lóhùn, nítorí pé àwọn kan wò pé nígbà tí kì í ṣe iṣẹ́ màálù nìkan ni iṣẹ́ táwọn ọmọ Nàìjíríà ṣe, báwo ni wọn yóò ṣe dá iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ nǹkan ọ̀sìn àti màálù sílẹ̀, pàápàá níwọ̀n ìgbà tó jẹ́ pé iléeṣẹ́ tó ń rí sí ètò ọ̀gbìn Ministry for Agriculture ó wà nílẹ̀, èyí tó yẹ kí ọ̀rọ̀ náà kó wà lábẹ́ tí ò sì nílò ká ṣẹ̀ṣẹ̀ dá iléeṣẹ́ ìjọba àpapọ̀ tuntun sílẹ̀ fún wọn. Ní báyìí Tinubu ó ti ṣe nǹkan táwọn Fúlàní ń fẹ́ òun ni ààrẹ àkọ́kọ́ tí yóò ṣe, pẹ̀lú bó ṣe kéde ní ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí ìyẹn ọjọ́ kẹsàn-án oṣù keje tá a wà náà pé láti fòpin sí wàhálà àwọn àgbẹ̀ àti Fúlàní darandaran èyí tó ń jẹ́ kí oúnjẹ kó wọ́n lórílẹ̀‐èdè yìí, òun ti fọwọ́ sí ìdásílẹ̀ iléeṣẹ́ tí ó máa rí sọ̀rọ̀ nǹkan ọ̀sìn àti àwọn màálù ìyẹn Federal Ministry of Livestock. Bẹ́ẹ̀ ló ṣe kan yan mínísítà tí ó máa rí sọ̀rọ̀ màálù àti nǹkan ọ̀sìn yìí. Ọ̀pọ̀ ọmọ Yorùbá ní inú mà ń bí tí wọ́n sọ pé kí ló dé tí Tinubu tó fi lọ ṣerú nǹkan bẹ́ẹ̀, nǹkan tí Buhari tó ń gájọ́ wọn Fúlàní àti àwọn ààrẹ tó kọjá tí wọ́n ṣe ni Tinubu wá fi ṣe. Ṣùgbọ́n àwọn tó súnmọ́ iléeṣẹ́ ààrẹ tó ń fàṣírí pamọ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ wọ́n máa jẹ́ kó di mímọ̀ wípé òṣèlú ni Tinubu fọ̀rọ̀ náà ṣe. Wọ́n ní ọ̀pọ̀ àwọn alágbára ilẹ̀ Haúsá àti Fúlàní nínú wọn ò bá dùn sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ṣùgbọ́n tí wọ́n ní lára àwọn ìgbésẹ̀ láti jẹ́ kán yọ́nú sí i àti láti jẹ́ kán ṣàtìlẹ́yìn fún láti ṣe sáà kejì lọ́dún 2027 ìní ìdásílẹ̀ iléeṣẹ́ tí ó máa rí sọ̀rọ̀ nǹkan ọ̀sìn àti màálù, tó sì ní ìdí rèé tí Tinubu tó fi ó pa nǹkan táwọn ọmọ Yorùbá lè sọ ti àtàwọn Ìgbò àtàwọn tí ò ṣe Fúlàní tán lè sọ ti, tó sì ṣe nǹkan tí ó dùn máwọn Fúlàní nínú nítorí pé ó fẹ́ wá ojú rẹ̀ wọn fún ètò ìdìbò ọdún 2027. Ní báyìí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fìtàn balẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ àkọ́kọ́ tí yóò dá iléeṣẹ́ ìjọba àpapọ̀ tí ó máa rí sí nǹkan ọ̀sìn àti màálù sílẹ̀, èyí tó ń bí àwọn ọmọ Yorùbá nínú. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé àwọn ti mọ̀ pé Tinubu àwọn Fúlàní yóò ṣe ẹrú wọn, ṣùgbọ́n táwọn tó mọ̀ ń pò òṣèlú sọ pé ọ̀rọ̀ ẹrú kọ́ leléyìí ọ̀rọ̀ àpò Tinubu ló ń jà fún, nítorí pé òun mọ̀ pé àwọn Fúlàní àwọn ni ó ń ṣàkóso orílẹ̀-èdè yìí, ọ̀dọ̀ àwọn àtàwùsá sí ní ìbò tó sọ ọ́ di ààrẹ tiwájú àti èyí tí yóò tún sọ ọ́ di ààrẹ lọ́dún 2027.